ó mà ṣe o àwọn ajínigbé ṣekú pa jagun tìlú ìgbàjà làwọn ọ̀dọ́ ìlú bá fárígá pé àwọn ò fẹ́ àwọn adaranjẹ nílùú ọ̀hún mọ́. Àwọn ọ̀dọ́ nílùú ìgbàjà tó wà níjọba ìbílẹ̀ ìfẹ́lódùn ìpínlẹ̀ kwara lọ́jọ́ ìṣẹ́gun tuesday ni wọ́n ya wọ̀ gbòòrò láti fi ẹ̀hónú hàn lórí ikú adarí ikọ̀ fìjìláńtẹ́ olóyè lukman balógun tí àwọn ajínigbé ṣekú pa, tí wọ́n fọ́n rere rẹ̀ pé àwọn ò fẹ́ àwọn fúlàní adaranjẹ nílùú ọ̀hún mọ́. Balógun tó jẹ́ olórí àwọn ikọ̀ fìjìláńtẹ́ ọ̀hún ló tún jẹ́ jagun ti ìlú ìgbàjà. Àwọn ará ìlú jẹ́ kó di mímọ̀ pé àwọn ajínigbé tí wọ́n fura sí pé adaranjẹ ni wọ́n ya wọ inú ìlú ọ̀hún lọ́jọ́ àìkú sunday, tí wọ́n jí èèyàn 3 gbé lọ, tí wọ́n tún wọ ìlú kájọlà láti lọ jí èèyàn 2 míì gbé. Ló ṣekú pa Balógun, ẹni tó jẹ́ alámòjútó fún ẹgbẹ́ Kwara South Elders Security Forum, alàgbà ọláìtàn oyin zubair, ti fi ìdí jíjí èèyàn 5 ọ̀hún gbé ní agbègbè náà, tó tún ṣe lálàyé pé wọ́n jí ènìyàn 3 gbé ní kùtù òwúrọ̀ ọjọ́ ajé monday nílùú wọn, nígbà tí wọ́n jí èèyàn 2 míì gbé lọ ní abúlé kájọlà tó súnmọ́ ìgbàjà ní kùtù òwúrọ̀ ọjọ́ ìṣẹ́gun tuesday. Oyin zubair fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ṣekú pa adarí ikọ̀ fìjìláńtẹ́ ọ̀hún lásìkò gbà tí àwọn fìjìláńtẹ́ àti àwọn ajínigbé kojú ìbọn síra wọn níbi tí wọ́n ti fẹ́ dóòlà àwọn tí àwọn ajínigbé ọ̀hún jí gbé. Ní báyìí àwọn agbófinró, àwọn ọmọ ogun àti ikọ̀ fìjìláńtẹ́ ti wọnú igbó tó súnmọ́ ìlú ìgbàjà àti òkè ọdẹ lọ láti ṣàwárí àwọn tí wọ́n jí gbé. Ẹ̀wẹ̀, ọba elése tìlú ìgbàjà ọba ahmed babalọ́lá ti rọ àwọn olùfẹ̀hónú ọ̀hún láti fọwọ́ wọnú, tó ṣe àpèjúwe ikú jagun gẹ́gẹ́ bí àdánù ńlá fún ìlú ìgbàjà, tó wàá mú dá àwọn ọ̀dọ́ lójú pé àwọn tó ṣiṣẹ́ láabi náà kò ní lọ láì fi mú kàtà òfin. Abiola Ajani ló ń jábọ̀ ìròyìn fún Àtótó Arére Online TV.